Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Aláfíà Ọlọ́run àánú Ọlọ́run orí ẹ̀jẹ̀ ìjẹta Ọlọ́run ọba kí ó máa bá ẹ̀mí àti yín kó máa bá wa gbé Allahumma àmín. Ọ̀nà bíi mẹ́ta ni ọ̀rọ̀ mi fẹ́ pín sí. Ṣùgbọ́n kí n tó lọ, mo kọ́kọ́ fẹ́ kí ààrẹ wa, ààrẹ Bọ́lá Ahmed Tinubu, Nàìjíríà ò ní dàrú mọ́ yín lórí lágbára lọ́dọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ bá ṣe yìí tán, ẹ̀ tún ṣe míì sí. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Bákan náà mo fẹ́ kí gómìnà wa ní Ogun State, Ọmọọba Dàpọ̀ Abíọ́dún, ẹ ṣe gudugudu méje ẹ ṣe yàyà mẹ́fà nígbà tí Àwùjalẹ̀ tí ó kú. Ìlú òyìnbó lẹ́wà, ṣùgbọ́n ẹ pè gẹ́gẹ́ bí olólùfẹ́, gẹ́gẹ́ bí ọmọ bàbá, ẹ sọ wípé ẹ fẹ́ kí wọ́n sin wọ́n kí ẹ tó dé. Chartered plane lẹ́gbẹ́, ẹ dé, ẹ bá òkú bàbá, kódà ẹ tò láti bá wọn kí ìran sí bàbá lára. Bó tiẹ̀ jẹ́ wípé ẹ mọ ohun tí wọ́n sọ ń bẹ̀, excellency, ṣùgbọ́n ẹ fi hànà bàbá lọ́jọ́ náà lọ́hùn. Ẹ̀yin bàbá òun ò ní dàrú o. Ẹ̀yin náà ẹ ti rúure, Ọlọ́run jẹ́ sọ́ọ̀rẹ́. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Bàbá wa kẹta mò ń bọ̀ lọ́dọ̀ tiwọn, mò ń bọ̀ bẹ́ẹ̀. Ṣé rí ẹ̀yin bàbá wa méjì ni mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ lórí ẹ̀. Gbogbo mùsùlùmí ayé wọ́n bẹ̀ yín. Bàbá Bọ́lá Ahmed Tinubu, gbogbo mùsùlùmí ayé pátápátá ni wọ́n bẹ̀ yín. Bàbá Dàpọ̀ Abíọ́dún, gbogbo mùsùlùmí ayé pátápátá ni wọ́n bẹ̀ yín. Gbogbo mùsùlùmí ayé pátápátá ni wọ́n bẹ̀ yín. Ọ̀rọ̀ tí ò ṣe ti yín, Ọlọ́run ọba ò ní jẹ́ kí wọ́n gbélé yín lórí. Nítorí pé ṣé ẹ rí àwọn oníbàjẹ́ ọmọ èèyàn, wọ́n máa ń ságọ sí abẹ́ àwọn àṣìṣe kan ni. Ṣé ẹ mọ̀ yìí pé mùsùlùmí ló gbé òkú Àwùjalẹ̀, mùsùlùmí ló wẹ̀ fún Àwùjalẹ̀, ló di Àwùjalẹ̀, ló sin Àwùjalẹ̀ gẹ́gẹ́ bí a ṣe ń sin mùsùlùmí. Ṣé ẹ mọ̀ wípé tí nǹkan bá rọ́rí, tí nǹkan bá dàrú lẹ́yìn ikú Àwùjalẹ̀, wọ́n á ní nítorí pé ìlànà tí wọ́n gbà tí wọ́n fi sin ní nǹkan fi dàrú. Ẹ dákun nítorí títọ́ Ọlọ́run ọba, nítorí pé a mọ̀ wípé èèyàn ò lè sin èèyàn ní ìlànà títọ́ Ọlọ́run ọba kí nǹkan dàrú tí ọmọ aráyé ò bá dàrú. Ẹ má jẹ́ kí ọmọ aráyé kí wọ́n dàrú. Gbogbo mùsùlùmí ayé ló ń bẹ̀ yín o. Gbogbo mùsùlùmí ayé ló ń bẹ̀ yín torí pé gbogbo ojú ayé ó wà ní Ìjẹ̀bú. Ẹ dákun nítorí ìtọ́ Ọlọ́run, à ń bẹ̀ yín ni. À ń fi ọlá Ọlọ́run ọba tó tóbi, tó ṣe pé gbogbo wa pátápátá là á padà jábọ̀ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba. À ń fi ọlá ẹ̀, a fi ń bẹ̀ yín, ẹ dákun nítorí ìtọ́ Ọlọ́run ọba. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ afẹ́yàn ọba ní ilẹ̀ Ìjẹ̀bú kó dàrú, kí wọ́n má bàa wá sọ wípé nítorí pé wọ́n máa padà fi kọ́ ìsìláàmù lọ́rùn ni. Wọ́n á ní nítorí pé àwọn mùsùlùmí ni wọ́n gbé òkú ẹ̀ ní gbogbo ẹ̀ fi dàrú. Wọn ò ṣe àwọn ètùtù tó yẹ kí wọ́n ṣe. Ó yẹ kí orò kó jáde ní ọjọ́ báyìí, ó yẹ kí wọ́n ṣe ètùtù lọ́jọ́ báyìí, ó yẹ kí wọ́n ti ọjà fún ọjọ́ báyìí. Gbogbo àwọn nǹkan tí wọn ò ṣe yẹn, òun ló fà á tí gbogbo ẹ̀ tó fi ń dàrú. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, à ń bẹ̀ yín. À ń fi agbára Ọlọ́run ọba tó ju agbára titi yín, à ń fi ń bẹ̀ yín. À ń fi títóbi Ọlọ́run ọba tó ju bẹ́ẹ̀ ṣe tóbi tó, à fi ń bẹ̀ yín. À ń fi ọ̀kan ṣoṣo Ọlọ́run ọba, ṣé ẹ mọ̀ wípé ẹ̀yin ò kì í ṣe kan ṣoṣo bẹ́ẹ̀ ṣe jẹ́ president bí àwọn president wà káàkiri ayé, ṣùgbọ́n Ọlọ́run ọba nìkan ṣoṣo ọba ayé o. À fi ń bẹ̀ yín, ẹ dákun, ẹ bá wa pàṣẹ fún àwọn tó ń darí Ogun State, kí gọ́fúnà kó pàṣẹ fún chairman local government, kí chairman local government kó pàṣẹ fún gbogbo àwọn afọbajẹ. Ẹ dákun nítorí Ọlọ́run, ẹ má sọ Islam lẹ́nu. Ìyẹn ni number 1. Number 2 nínú ọ̀rọ̀ mi, gbogbo ẹ̀yin afọbajẹ, ẹ̀yin náà à ń bẹ̀ yín, à ń bẹ̀ yín o, torí pé kí èèyàn má fọwọ́ ara ẹ̀ dàrú kó padà wá sọ pé nǹkan kan ló dàrú mọ́ òun lọ́wọ́. Nínú ètò bí ẹ ṣe ń yan ọ̀rọ̀ ọba yín, eligibility ni number 1 stage. Ẹni tó wà eligible láti jẹ ọba, àwọn tó belong sí ìdílé ọba, pé ẹ̀yin yìí ẹ wà eligible láti jọba, kí gbogbo yín kí ẹ wá. Lẹ́yìn ìgbà ló ṣẹ̀ṣẹ̀ kan administrative ní kí ẹ ta form fún àwọn tó wà eligible láti jẹ ọba. Tẹ́ ẹ bá wá dàrú lọ́dọ̀ ara yín, a ò fẹ́ kẹ́ fi kọ́ Islam, ìyẹn lọ̀rọ̀ tèmi ń sọ. A fẹ́ kẹ́ fi kọ́ Islam rárá. Ẹ má fi àṣìṣe yín, ẹ má fi kọ́ Islam, kó má bàa di pé ọ̀lẹ́ bí kú ọkọ tẹ̀lọ̀ mọ́. Wọ́n ní kí ló dé tó wẹ̀ látọjọ́ mẹ́ta? A ní ikú ọkọ òun yìí náà lòun ò ṣe wẹ̀, bẹ́ẹ̀ sì ni olóòórùn ni kì í wẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀.
so ẹ jọ̀ọ́ nítorí ìtọ́lọ́hún ẹ ṣe déédéé lọ́dọ̀ ara yín, ẹ ṣe déédéé lọ́dọ̀ ara yín, ẹ ṣe déédéé o, nítorí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ nínú al-Qur'an nínú Suratu Nisa Quran 4 verse 58 ọlọ́run ọba ní inna Allaha ya'murukum an tu'addu al-amanata ila ahliha. ṣé ẹ rí ẹ̀tọ́ trust tó wà lọ́wọ́ yín gẹ́gẹ́ bí afọbajẹ, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí ìdílé, ẹ̀yin tí ẹ wà nídìílé, tẹ́ ẹ jẹ́ olórí ẹbí kọ̀ọ̀kan lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn, ẹ̀yin náà ọlọ́run ọba ní àwọn tó bá tọ́ náà ni ẹ má torí ní tẹ́ ẹ máa gbà. ṣé ẹ mọ̀ pé ẹlòmíì máa jẹ nǹkan míì tó ṣe pé á ṣèbí mọ́ínmọ́ín ni á padà di egungun ẹja sí lọ́rùn, á ha lọ́fun, ikú ẹ̀ ní ó padà wá pa á. ọlọ́run ọba ní kẹ́ má ṣe bẹ́ẹ̀, ọlọ́run bá ní inna Allaha ya'murukum, ọlọ́run bá ní mo pa yín láṣẹ an tu'addu al-amanata ila ahliha. àwọn tó bá tọ́ sí, àwọn tó wà eligible, òun ni kí ẹ gbé fún, òun ni kí ẹ jẹ́ kí wọ́n jíde fún. ẹ dákun torí ọlọ́run. ọ̀rọ̀ kejì nínú ọ̀rọ̀ mi nìyẹn. ẹlẹ́ẹ̀kẹta, Alhaj Abdulwasi Anífowóṣe, olórí ọmọ ọba Akílẹ̀ Ìjẹ̀bú. ipò ọba dára o, ipò ọba, ipò yìí wù mí lọ́pọ̀lọpọ̀, mo sì máa débẹ̀ o. má dẹni àtàtà, má dẹni àyẹ́sín, má dẹni àtàtà, má dẹni àpọ́nlé, àní borí bá jọba lọ́la o, mo sì máa débẹ̀ o. ṣe rí, èmi ò ní pẹ̀lú ẹni tó máa bú yín, nítorí pé èyí tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀ hùwà èébú. ṣe rí, reality làwa máa sọ. tó bá jẹ́wọ́ èébú lẹ ṣe ni, ìwà èébú lẹ hù ni, àsọ. ṣe rí, pósí nìkan ni wọ̀nyí bá yàn ọdún. pósí tó bá ní pósí, ẹni tó ní pósí rèé, ṣèbẹ́ ẹni tó kú wọ́n fẹ́ fi pósí sin. kéèyàn kan wá sọ pé pósí tòun ni, wọ́n yìí bá yàn dùn pósí. ṣé ìwọ ti kú ni? wọ́n yìí bá yàn dùn pósí. èyí tí ó bá dáa wọ́n máa ń bá yàn dùn ni. ṣùgbọ́n Alhaji Abdulwasi Anífowóṣe, èèyàn á máa dùn àwọn nǹkan míì nígbà míì, kó lọ jẹ́ pé nígbà tí wọ́n bá àwọn tí wọ́n ń tìyàn pé kí èèyàn lọ dùn yẹn, àwọn tẹ́ ẹ fẹ́ bá dùn ìdí àdá ni wọ́n mú lọ́wọ́, wọ́n wá ní kẹ́yìn lọ dórí àdá mú. ṣé ẹ mọ̀ pé tí wọ́n bá fà á, àdá yẹn máa géèyàn lọ́wọ́ ni, tó bá sì géèyàn lọ́wọ́ yóò máa ìpọ́n á jáde ń bẹ́ẹ̀. ṣé ẹ mọ̀ pé mo ti sọ, gbogbo ẹni tó bá ń bú yín, tó ń sọ̀rọ̀ sí yín, wọn ò mọ ohun tí wọ́n ń ṣe ni, nítorí pé ihun tó bá dáa a máa ń bá ní dùn ni. ṣùgbọ́n ihun tí ó bá dáa tá a fẹ́ bá ní dùn yẹn, à ń láti kọ́kọ́ wò pé ṣé ó tọ́ sí mi, ṣé ó tọ́ sí mi, ṣé ó yẹ kí n bá wọn dùn. Ìjẹ̀bú ò ní dàrú. ṣé ẹ rí, ńgbà míì Yorùbá máa sọ wípé bí ajá bá lẹ́ni lẹ́yìn yóò pọ̀ bọ́. ìgbà míì máa ń wà, ajá lẹ́ni lẹ́yìn wàláhì kò ní rí ọ̀bọ pa, nítorí pé ọ̀bọ á dààmú ẹ̀, ọ̀bọ á fojú ẹ̀ rí, ẹ̀ ní dààmú. Ìjẹ̀bú ò ní dàrú o. ṣé ẹ rí, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tèmi tí mo sọ ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí, ihun tó jẹ́ kí n sọ nǹkan tí mò ń sọ yìí, mùsùlùmí ló kírun sí Àwùjalẹ̀ lára, mùsùlùmí ló sin Àwùjalẹ̀. mùsùlùmí ò lè wá jókòó ọjọ́ mẹ́jọ kí wọ́n pín owó ká kówó lọ, kó wá di pé ọ̀rọ̀ ọ̀hún fẹ́ máa di bá mi ní káwa dákẹ́. àwa ò ní dákẹ́. ẹ dákun, ihun tí ò ṣe ti Islam ẹ má gbélé wa lórí. ẹ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe, ẹ tó gẹ́gẹ́ bó ṣe yẹ kẹ́ ẹ tó, kó lè padà rí gẹ́gẹ́ bó ṣe yẹ kó rí. Ọlọ́run ọba yóò ṣàánú wa. Ìjẹ̀bú ò kò lè dàrú. gbogbo ẹnikẹ́ni tí adé ọ̀hún tó máa yẹ, tí Ìjẹ̀bú máa fi gbádùn, tí Ìjẹ̀bú máa fi dáa, tí Ìjẹ̀bú máa fi túṣẹ́ nínú gbogbo àwọn ọmọ ọba tó eligible, Ọlọ́run ọba ṣe nírọ̀rùn. subhana rabbika rabbil izzati amma yasifun, wassalamu ala al-mursalin, walhamdulillahi rabbil alamin.